wọ́n ní àgbà olórin fuji ọ̀túnba wáṣíù ayíǹde anífowóṣe pé wọ́n tan mọ́ ìdílé àwọn tó ń joyè ìdílé fúnṣẹ́gbùwà jádíárà royal house pé wọ́n tan mọ́ wọn o. Ṣé ẹ rántí pé wáṣíù ayíǹde ti jáde tẹ́lẹ̀, wọ́n ti show intention wọn pé àwọn náà fẹ́ jàwùjalẹ̀, tí wọ́n sì ti sọ pé àwọn belong. Ṣùgbọ́n ọ̀rọ̀ ti wá jáde báyìí o. Olórí ẹbí jádíárà royal house prince akínọlá ọdẹ́dínà ló fọ̀rọ̀ yìí lẹ̀ náà tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ nínú ìwé kan tí wọ́n kọ sí chairman, deputy chairman àti vice chairman fúnṣẹ́gbùwà royal house, ìyẹn wúlé ńlá àgúnṣebí ìjẹ̀bú òde. Nínú lẹ́tà náà ni wọ́n ti kọ tí wọ́n ti sọ àwọn ọ̀rọ̀ kan tí wọ́n ti ní ọ̀túnba wáṣíù ayíǹde anífowóṣe mon tí wọ́n ti bẹ́ẹ̀ náà ni wọ́n tún kọ́pì Ogun State Governor, chairman ìjẹ̀bú òde local government commissioner fún local government and chieftaincy title, Ogun State attorney, gbogbo àwọn tó yẹ kí wọ́n kọ́pì màná kọ́pì nínú lẹ́tà yẹn o. ọ̀túnba ọdẹ́dínà ní àwọn tí ń wòye pẹ̀lú ìdákẹ́jẹ́jẹ́ láìsàn kankan látàrí gbogbo ohun tó ti ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mélòó kan sẹ́yìn, pàápàá lórí ọ̀rọ̀ tó kan ọ̀túnba wáṣíù ayíǹde àti bó ṣe wù wọ́n àti èrò wọn láti di àwùjalẹ̀ láti ọ̀dọ̀ ìdílé jádíárà royal house. Bàbá yìí ní àwọn lè categorically sọ pé wáṣíù ayíǹde ìwé kò tan mọ́ lineage àwọn rárá o ní jádíárà royal house o. Alága fúnṣẹ́gbùwà royal house ni wọ́n mà ti fún wọ́n fún wọn ní fọ́ọ̀mù kan, wọ́n fún wọn ní nomination form kan tẹ́ ẹ bá rántí wípé kí wọ́n complete fọ́ọ̀mù yẹn láti fi mọ bí wọ́n ṣe tàn mọ́ ìdílé náà láti ìran kìíní sí ìran keje. Ẹ rí pé ọ̀rọ̀ yìí lágbára, kì í ṣe kékeré. Kí ló dé tí wọ́n ṣe fún wọn ní fọ́ọ̀mù yẹn? Wọ́n ní àwọn táwọn wà ní jádíárà royal house pé àwọn tí ń retí o pé kí wáṣíù kí wọ́n mú fọ́ọ̀mù wá pé káwọn lè rí ibi tí wọ́n ti fẹ́ prove bọ́n ṣe tan mọ́ ìdílé olóyè náà, ìdílé ọba náà, pé àmọ́ àwọn ò tí ì rí wọn o. Kí ló wá ṣẹlẹ̀? Wọ́n ní ó ṣe pàtàkì pé káwọn fi ọ̀rọ̀ yìí sílẹ̀, káwọn fi síta nítorí pé ọ̀rọ̀ yẹn dẹ̀ ti wá di ọ̀rọ̀ gbogbo èèyàn báyìí. Gbogbo èèyàn náà ló ti ń sọ̀rọ̀ nípa ẹ̀. Pé báwọn kan ṣe ń sọ pé ó yẹ kí wáṣíù ó dá àwùjalẹ̀, àwọn kan ní láíláí pé ibo ló fẹ́ forin fújì sí, pé ṣorin fújì náà ló máa fi ṣe àwùjalẹ̀. Èèyàn kan jẹ́ sọ pé tó bá fẹ́ náwó fún wáṣíù ayíǹde nígbà tó bá di àwùjalẹ̀ pé ṣé wọ́n máa ní kábíyèsí o, a fẹ́ náwó fún yín o, àbí wọ́n máa fòye àwùjalẹ̀ máa fi kọ orin fújì. Oríṣiríṣi náà làwọn èèyàn ti sọ láti ìgbà tí wọ́n ti gbọ́ nípa èròǹgbà wáṣíù ayíǹde láti di àwùjalẹ̀. Ẹ̀yin èèyàn wa, lórí ọ̀rọ̀ yìí náà ni wọ́n ṣàti sọ pé gbogbo bọ́rọ̀ bá ṣe ń lọ pé wọ́n máa jẹ́ kí àwọn èèyàn kí wọ́n gbọ́. Tẹ́ ẹ bá rántí pé olórí ẹbí fúnṣẹ́gbùwà ọ̀túnba lateef owóyẹmí ní ọjọ́ mélòó kan sẹ́yìn ni wọ́n ń sọ fún ìwé ìròyìn kan pé ẹ wo àwọn tó jẹ́ ọmọ ẹbí gbòógì gangan tó lẹ́tọ̀ọ́ gangan tó jẹ́ pé lábẹ́ òfin tó jẹ́ pé àwọn náà lẹ́tọ̀ọ́ pé àwọn nìkan ni kẹ́ ẹ jẹ́ kí wọ́n díje fún ipò àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú o. Nítorí nǹkan tí bàbá yìí sọ, wọ́n ní pé gbogbo àwọn tó jẹ́ ọmọ fúnṣẹ́gbùwà pé ni wọ́n expect pé kí wọ́n complete fọ́ọ̀mù wọn. Wọ́n pe fọ́ọ̀mù yẹn ní data of his lineage form. Fọ́ọ̀mù yẹn, ìwé yẹn ó wà fún láti mọ bí wọ́n ṣe tan mọ́ ẹbí àbí ilé ọba tí wọ́n ti wá, tó sì jẹ́ pé wọ́n gbọ́dọ̀ sign ẹ̀. Olórí ẹbí gbọ́dọ̀ sign ẹ̀ kí wọ́n sì send ẹ̀ sí àwọn tí wọ́n ṣe gbogbo ètò yẹn. Wọ́n nígbà táwọn bá rí àwọn information yẹn, táwọn rí fọ́ọ̀mù yẹn, làwọn máa dẹ̀ tó wá gbé ìgbésẹ̀. Ìgbà yẹn lẹ́ni yẹn ṣẹ̀ṣẹ̀ máa lè wá gba nomination form. Ṣé ẹ rí pé ètò wà lórí ọ̀rọ̀ yìí gidi gan.
So kò sí bí èèyàn ṣe fẹ́ ṣe àmúlùmálà lórí ẹ̀. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ rẹ o. Ẹ rí pé ó lágbára. Ọ̀rọ̀ oyè yìí ó lágbára, kò ń ṣe nǹkan kékeré o. Kí lẹ rí sí? Kí lẹ̀yin rò nípa gbogbo èyí tí àwọn tó wà ní Fúnṣẹ́gbùwà sọ, gbogbo àwọn tí wọ́n sọ? Kódà gan àwọn kan tiẹ̀ sọ pé àwọn kan ní pé gómìnà kan ní pé wọn ò wá láti ìdílé yẹn. Àwọn kan tiẹ̀ ń sọ pé àwọn kan ní ìdílé náà pé wọ́n ní pé àwọn ò fẹ́ kálejò kó wá jọba Àwùjalẹ̀. Ẹ̀yin èèyàn wa, oríṣiríṣi lọ́rọ̀ tó ti jáde. Kí lẹ̀yin náà rí sọ sọ́rọ̀ yìí? Báwo ló ṣe rí lọ́dọ̀ yín? Kí ni ẹ rò pó fà á tí gbogbo àwọn awuyewuye yìí ṣe ń jáde? Kódà àwọn kan tiẹ̀ ń sọ pé gẹ́gẹ́ bí wọ́n ṣe gbá research wọn ní pé Èkó ni wọ́n bí Wasiu Ayinde sí. Ṣé lóòótọ́ ni? Bẹ́ẹ̀ náà ni fọ́nrán tún fi hàn níbi tí wọ́n ti rí Dr. Wasiu Ayinde náà níwájú ọba Adétọ̀nà tó kọjá lọ, ìyẹn Àwùjalẹ̀ tó kọjá lọ. Táwọn èèyàn rí pé relationship wà láàárín wọn. Àwọn kan tiẹ̀ tún ní tó bá jẹ́ wípé bóyá Wasiu Ayinde pé kò ní nǹkan kan ṣe pẹ̀lú Ìjẹ̀bú, ni pé wọ́n ṣàfijẹ́ olórí ọmọ ọba Akilẹ̀ Ìjẹ̀bú, wọ́n fi wọ́n joyè ńbẹ̀. Pé báwo wá ló ṣe wá jẹ́ tó fi wá dàbí ẹni pé gbọ́nmi sí omi ò tún fẹ́ máa wà lórí ọ̀rọ̀ yìí o. Ẹ̀yin èèyàn wa, ṣé gbogbo èèyàn náà ló lè ṣàlàyé bí wọ́n ṣe tan mọ́ ìdílé wọn láti ìran kìíní sí ìran keje? Báwo lọ̀rọ̀ ṣe rí gangan? Kí lèrò tiyín? Ẹ rí pé ó lágbára. Ẹ dá sí, ẹ drop comment yín. Remember to like, share, follow us. Thanks for watching. I love Follow WhatsApp number PG.